Oṣólẹ̀ ò mean. Oṣólẹ̀ kò mean. Àìmọye àwọn nǹkan míì tẹ́ ẹ ti tọwọ́ bọ̀ tí gbogbo yín ti tọwọ́ bọ̀ tó jẹ́ wípé ẹ mọ̀ nǹkan tó wà nídìí ẹ̀. Oṣólẹ̀ lẹ fẹ́ ṣe tí wọ́n sì gbé fún yín tí ẹ sì mọ̀ wípé ọlọ́jọ́ ni. Ordinary ọṣẹ míì tán máa gbé fún ẹ, ọṣẹ àánú, ọṣẹ kìíní kan, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ̀ tó wà nídìí ẹ̀. Náà jẹ́ ń gbé ẹ rìnrìn àjò. Ìwọ tó bá lọ́pọlọ ni kó súnmọ́ bí kò wá gbọ́rọ̀. Èmi ò tàbùkù ẹ̀sìn kankan. Kristẹni ń ṣe oṣólẹ̀ fún yàn. Confirm wà. Fi pé mo máa kọ́kọ́ ní nǹkan tí wọ́n ń pè ní olúgbòhùn. Kókólé báyìí. Pastor church òun ló fún mi. Èmi tí mo dẹ̀ èmi ò ní mi ní parọ́ fún ẹ. Mi ní parọ́ fún ẹ. Ẹ̀rín kàn pa mí ni. Tí wọ́n sì ti bí mi sílé ayé. Tí mo ní àwọn ẹ̀gbọ́n tó ń ṣe babaláwo. Mo ní èyí tó ń ṣe ṣègùn. Àbó ò gbọ́ mi. Mo ní ìtọ́ pé kò sí nílẹ̀ Yorùbá ní bíbá yìí. Port Harcourt ló wà. Confirm ni kì í ṣe kinní kan. Ọbàkan mi làwọn o. Ọmọ bàbá mi ni wọ́n. Wọ́n ń ṣe ọmọ ìyá mi. Ọmọ bàbá mi ni wọ́n. Babaláwo ni wọ́n. Mo ń explain fún ìran tí mo ti wà ní. Èyí tí ìfolúgbòhùn bá yàn sọ̀rọ̀ láyé mi. Bẹ́ẹ̀ sì ni pastor jẹ́ mú nǹkan jáde. Pé mo kọ́kọ́ fẹ́ rí olúgbòhùn láyé. Mo rí kọ́ pé mo kọ́kọ́ fẹ́ mọ̀ pé mo ní olúgbòhùn fún alára mi. Kónkóló kékeré kan báyìí. Mo bí tí mo ti sọ sí mọ́ ni ìbá fi wọn yín. Pastor ló kọ́kọ́ fún mi. So kẹ́ lè mọ̀ pé kò sẹ́ni tí ò kí ń lo olúgbòhùn. Kò sẹ́ni tí ò lè lo nǹkan kan. Kò sẹ́ni tí ò lè ṣoṣólẹ̀ fún yàn. Pastor ẹ̀ tó fún ẹ lọ́sẹ̀ ní ìpè gbà. Lọ fọṣẹ ìwẹ̀. Idán ni. Ó fi wẹ̀ tán. Ọṣẹ ìṣiṣẹ́ gan. Ó fẹ́ kó máa wá sí church mú. Ó fẹ́ kó mọ̀ pé òun lágbára. Wọ́n ń ta omi miracle water. Ẹ rántí? Miracle water. Miracle oil. So mo rí oil tó tà mí. Tó ní ìsìn mọ́ oil tó tà fún ẹ. So I'm not preaching church here. I'm not preaching any religion here. I am just telling you the facts. Mo ní ìwé kan. Mo ní àwọn ìwé kan nínú ìwé yẹn. Oṣólẹ̀ tó wà níbẹ̀ lé méje. Nínú ìwé kọ̀ọ̀kan yẹn. Ó lé méje, ó lé mẹ́jọ. Tí mo ṣe ti kà níbẹ̀ ni mo sọ pé mo rí. Kò sí ìtàn sọ pé páàtì yẹn wà níbẹ̀. Kò sí ìtì nǹkan burúkú kan wà níbẹ̀ rí. Ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀, ẹ̀jẹ̀ adìyẹ, ẹ̀jẹ̀ ewúrẹ́ tó wà níbẹ̀ ni. My dear, ẹ̀jẹ̀ wọn bọ́ sí brain yín. Mi ò lórí, mi ò ṣe rí. Nǹkan tẹ́ bá rí mi tí n bá fẹ́ ṣe bí ó ṣe ìtajà. Tí wàá ti kọjá nǹkan bí méjì, mẹ́ta, mẹ́rin, ojú máa ń ro èmi. Ojú máa ń ro èmi. Èmi ò lágbára à ń lọ káàkiri àmọ́ ṣé ojú máa ń ro mí. Èsì má dẹ̀ ń lò. Tí wọ́n bá eléyìí mo ti lò ó confirm. Mo wá lè ṣe kó pọ̀ kí n tà nú ẹ̀. Ní ìjẹ́ sábà ta àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ibi preach fún yín. Ibi tí mo mú ọ̀rọ̀ yẹn lọ kó farabalẹ̀. Faraburúkú balẹ̀. Bó ṣe ní gbẹ́kọ̀ nìyẹn lójú rán gàdàn. Torí pé ó gùdù ju nǹkan tí mo expect lọ. Ó yẹ kí èèwọ̀ wà níbẹ̀. Nǹkan tẹ́ bá ti fún mi tó bá pé nǹkan tó pé kíní yìí ó mú owó kíní kan wá bọ́ síbẹ̀. Màá bèèrè pé èèwọ̀ wo ló wà níbẹ̀ tí n bá ti lo kíní yìí tẹ́ pẹ̀lú sólẹ̀ kí ni mi gbọdọ̀ ṣe mọ́. Most of yín kò sí ẹni tó máa ń sọ fún yín mọ́. Màá sọ̀rọ̀ di bẹ́ẹ̀ fún yín. Mo ní ọ̀rẹ́ kan tí bá ní kí n sọ religion ẹ̀ ní èsì ẹ̀ ní pé mò ń bá religion mi jà. So wọ́n jù mí lọ o. Fídíò mi yìí wọ́n máa rí. Àwọn ọ̀rẹ́ mi sọ pé wọn kì í sọ̀rọ̀ fún mi. Pé ibi sọ̀rọ̀ lọ́ọ̀ láì. Mo fi ń kó gbogbo alẹ́ kọ́ ni. Gbogbo tẹ́ ń sọ fún mi. Gbogbo voice note tẹ́ ń send sí mi. Èmi tí mi ní reply gbà mí ó lè pé lẹ́yìn oṣù kan màá ṣe rí. Ẹ má bínú sí mi. Voice note pọ̀. Bó bá ti send voice note sí mi tí fún ẹ reply. Say hi sí mi kí n yẹ̀wò kí n lè fún ẹ reply yẹn. Má jẹ́ kí n gbádùn. Má ṣáà disturb mi pẹ̀lú message. Màá rí ìjọkọ̀ màá dẹ́ lóhùn. Wọ́n wá sọ fún mi pé àwọn tó dọ̀ bàbá kan pé bàbá àwọn ju bàbá yẹn lọ o. But bàbá yẹn ṣàjẹbí
àwọn sáà lọ bẹ̀ bàbá àwọn ju bàbá yẹn lọ but àwọn sáà lọ sọ́dọ̀ ọ̀rẹ́ bàbá àwọn yẹn àwọn wà ń bẹ̀ wọ́n ní àwọn ọmọ kan wá wà àwọn méjì ni wọ́n sáà lọ ẹyẹlé fún wọn wọ́n sáà lọ wọ́n ní àwọn abẹ́rẹ́ lọ́wọ́ pé àwọn tó wá yìí kí ni wọ́n á ṣe tó náà sọ pé àwọn excuse àwọn wọ́n á ní ó wá ṣe kí ni ọlọ́jọ́ yẹn ni ọlọ́jọ́ ẹni ẹ̀ pé ọlọ́jọ́ ni o pé àwọn abẹ́rẹ́ lọ́wọ́ pé ṣé ẹni tó wá ṣe mọ̀ wọ́n wá sọ pé kò mọ̀ but ẹni tó mú wá mọ̀ ẹ máa gbọ́ ẹni tó mú wá mọ̀ àmọ́ ẹni tó wá ṣe kò mọ̀ ẹni tó wá ṣe yóò mọ̀ àmọ́ ẹni tó mú wá mọ̀ èlò náà sọ́ngbà náà ọdún náà ó ti pẹ́ o ọlọ́dún náà ti pẹ́ o wọ́n sọ̀rọ̀ bíbẹ̀ fún mi ni wọ́n ní 80,000 náà máa ń sọ́ngbà yẹn pé ẹni tó mú wá á gba 30,000 ẹni tó ń ṣe nǹkan fún wọn òun ó gba 50,000 ẹni tó dẹ̀ ń ṣe kò mọ̀ so simple ẹyẹlé lásán mo dẹ̀ máa rówó àwọn máa rówó àwọn máa rówó ó dẹ̀ wá ṣe ó tún ti kóyàn kò tí kóyàn ó ti kóyàn tó bí abi 12 wà nígbà náà ó ń kọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ wá lórí 30,000 tó ń gbà ó ń kọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ wá òun ò dẹ̀ ṣe fún wa lára rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni most of yín ẹ̀ ń ṣe nǹkan ẹ̀mọ̀ nǹkan tẹ́ ẹ torí bọ̀ ẹ̀mọ̀ nǹkan tẹ́ ẹ ń tọ̀ ọ̀hún bọ̀ ẹ sáfẹ́ lówó lójijì owó tó mú ọgbà tí lè tó kún fẹ́ oṣólẹ̀ tí mo bá sọ̀rọ̀ mo ní iṣẹ́ wo ló ń ṣe ó sọ mo ní wàá rọ ṣe àánú kó o máa ta káwọn èèyàn bí ẹ kan ṣe é láàánú kọ̀ǹfàmù ní ọṣẹ àánú mi wà tí wọ́n á gbé fún yín ṣọ́ọ̀ṣì yín tó pé ọṣẹ oṣólẹ̀ ní tòsí ní mọ̀ àmọ́ nítorí pé ó fẹ́ kẹ́ ẹ máa wá fún yín àmọ́ ibòmíì ẹ má bínú kó mi dárúkọ ṣọ́ọ̀ṣì ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú torí Ọlọ́run so ẹ ṣọ́ra yín ẹ mọ̀ tẹ́ fẹ́ lò ẹ mọ̀ tẹ́ fẹ́ gbà lò mi ì sọ pé nǹkan sọ òògùn owó o mi ì sọ pé nǹkan sọ sólẹ̀ o information tá à ń gbọ́ káàkiri ni mo fi ń sọ fún yín pé kẹ́ ẹ ṣọ́ra yín ọ̀rọ̀ pọ̀ àmọ́ mo dúró ná.